tẹ́ bá ń wò wá lórí ìkànnì nígbà àkọ́kọ́ Jugba Master Channels náà ni ẹ̀ ń wò. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi. Mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ ìyá wa pàápàá jùlọ àwa ìran Oòduà tá a jẹ́ ọmọ kóòtù òjìrè ọmọ Yorùbá tòótọ́. Mo kí wa dáadáa àkúdédé àsìkò yìí, àsìkò rọ̀rọ̀ títí ọdún, àkú àṣekù ọdún, ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lẹ́yìn strike tí Trump tó strike air strike ní Sokoto, a gbọ́ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí, lórí ọ̀rọ̀ àwọn terrorist yìí, a gbọ́ nǹkan kan mọ́. Ṣé kò yẹ ká gbọ́ nǹkan kan mọ́? Ìyẹn ni pé wọ́n tún ń ṣiṣẹ́ iṣẹ́ ibi wọn láwọn ibì kan pàápàá jùlọ ní àti ilẹ̀ Yorùbá ń bí. Kí ló fà á? Kí ni ìjọba ṣe? Èmi máa ń sọ̀rọ̀ kan lórí ìkànnì pé a bá wọn kẹ́dùn, ó yẹ kí ó ti tó gẹ́. A wádìí, a mọ àwọn tó ṣiṣẹ́ ibi, òun ló yẹ kó ti tó gẹ́. Ṣùgbọ́n tí ò bá tí ì tó gẹ́, kó mọ̀ jẹ́ nílẹ̀ Yorùbá, wọn ò bá máa ṣe lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo wá fẹ́ béèrè kan wípé bí wọ́n tún ṣe ń ṣe yìí, ṣé kò ní jẹ́ ìpadàbọ̀ Àbíjà? Ṣé bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí dákẹ́ ni? Ṣé wọ́n ń wòran ni? Àbí ẹjá tún jọ wo kinní kan lára nǹkan tó lè jẹ́ kí a má gbọ́ nǹkan kan ní 2027. Ṣé bàbá ń fọgbọ́n ṣe ni? Wọ́n wá fẹ́ dúró de pé yes, ẹ máa padà kó sí mi lọ́wọ́ tí n bá wọlé sáà kejì, máa ṣe kinní yẹn fún yín jù báyìí lọ. Torí tá a bá máa parọ́ tẹ́ra wa jẹ, la máa ní bàbá ò mọ̀ wọ́n àwọn ẹ̀yà tá à ń sọ yìí. La máa ní bàbá ò understand àwọn terrorist yìí. Ṣùgbọ́n kí ló mú ìgbésẹ̀ yìí tutù? Èmi rò pé pátápátá là fọ́jú, kùnàkùnà là dẹ́tẹ̀, ojú àfọ́ òfò tán, ó máa ń díjà lẹ̀ nítorí yóò máa wò bàìbàì ni o. Ṣé ẹ rò wípé àwọn tó wà ní nọ́ọ̀tì, àwọn northerners yìí, wọ́n lè fẹ́ràn bàbá Bọ́lá Ahmed Tinubu mọ́, ààrẹ wa excellency? Ṣé àwọn gan rò pé wọ́n lè fẹ́ràn àwọn mọ́? Ṣé kìí ṣe nínú èrò pé àwọn people lè mọ́ fẹ́ràn mi mọ́, ó dẹ̀ máa affect ìdìbò 2027 ni bàbá fi slow down lórí ìgbésẹ̀ ìdáàbòbò ará ìlú? Ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀, torí pé kò sẹ́ni tó understand Sultan Sokoto. A ní Sultan ò fijọ́ kan lọ bá ààrẹ kó ní ẹ dákun ẹ gbà mí o, àdúgbò mi ẹ̀yìnkùlé mi ni àwọn tẹ́rọ́rìstì wà o, ẹ wá bá ń lé wọn o. A béèrè pé ṣé Sultan ò mọ̀ pé àwọn ará bí wà ní Sokoto? Nígbà àkọ́kọ́ tí Trump won, tó ní kí gbogbo àwọn olórí ẹ̀sìn yòókù kan ṣọ́ra lórí pípa kìrìsìtẹ́nì, tíjọba fi sọ̀rọ̀ ńgbà pé kìrìsìtẹ́nì nìkan kọ́ ni wọ́n ń pa. Ọ̀rọ̀ ìtìjú tí ẹ̀ ní, èsì tíjọba fọ̀ yẹn ìtìjú ni. Ó yẹ ká máa rò ká tó sọ̀rọ̀. Èwo ta ló wá yẹ kan pa ká sọ wípé kìrìsìtẹ́nì nìkan kọ́? Agbára ò sì ká wọn torí pé àwọn sójà wa ń ṣubú lójú ogun wọn. Irú ọ̀rọ̀ yẹn bó ti wulẹ̀ kó kù díẹ̀ káàtó, ẹ ṣáà ti gbégbèsẹ̀. Sultan ò wá kó ṣàlàyé pé bẹ́ẹ̀ ṣe rìn rè. Nǹkan tí Sultan ṣe ń gbà ẹ́ ni pé ó lọ bá bàbá Tinubu l'Aso Rock ní àkókò tí ọ̀rọ̀ yẹn ń gbóná, tí Trump kọ́kọ́ won. Nígbà tí ẹ wá ju strike àwọn terrorist ní Sokoto, gbọ́ nǹkan kan lẹ́nu Sultan o, kò padà lọ sí Àbújá o, kò lọ sí Aso Rock o, kó lọ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Kẹ́ẹ̀pẹ́sà kò lọ síbẹ̀ o,
kò ní thanks so much, ẹ ṣeun gan tẹ wá bá mi lé wọn kú ń bẹ̀, máa tiẹ̀ sinmi. Ẹ jẹ́ kájọ máa wò ó, àgbọ̀n kankan lẹ́nu sọ́tà. Ṣé ìtumọ̀ pé inú rẹ̀ dùn sí bí wọ́n ṣe wá strike àwọn people yẹn ni àbínú rẹ̀ ò dùn sí bí wọ́n ṣe wá strike? But Fúlàní ni àwọn tó pọ̀ jù ń bẹ̀. Tá a bá wá rẹ́yà mi ò lè sọ o. Ṣé inú ẹ̀ dùn ni àbínú rẹ̀ ò dùn nígbà tí yá strike yẹn wáyé? Irú orílẹ̀-èdè wo la wà yìí? A máa ń ní starting gbà mí, a kì í ní finishing. Inú àwọn olóṣèlú Fúlàní ilẹ̀ Haúsá ó lè má dùn sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́. Ká gbà pé kí ni gàgọ́wọ̀ kan fẹ́ ṣe láàrin Òṣùṣù Ọ̀wọ̀. Wọ́n á ti sọ́dọ̀ta, kò sí irú trust tí Bọ́lá Ahmed Excellency fẹ́ ní tàbí táwọn náà fẹ́ ní. Wọ́n ti nígbàgbọ́ wípé bọ́n ṣe ń sọ ó dojú ogun pa wọn ni. Wọ́n á rí pé ó dojú ogun kan terrorist toró jọ pé àwọn ẹ̀yà wọn, àwọn ọmọ wọn ni wọ́n dojú ogun kan àtẹ̀sìn tí wọ́n ń sìn. Kẹ́ ẹ tó rí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì láàrin àwọn tá à ń sọ yìí, ọ̀nà ó jìn. Ìyẹn ni wípé wọ́n ń protect ẹ̀yà wọn, ìlú wọn àti ẹ̀sìn wọn. Wọ́n á protect orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò. Kí la wá fi jẹ́ ọ̀kan ṣoṣo nígbà tí ààbò àwọn ẹ̀yà yòókù tí kò kàn wọ́n, tó jẹ́ pé àwọn gangan ni wọ́n dá insecurity sílẹ̀ orílẹ̀-èdè tá a pè ní orílẹ̀-èdè kan tá a ní unity wa. Where is the unity? Ṣáàjọra. Láìpẹ́ yìí gómìnà tó sọ̀rọ̀ kan, ó ní gbogbo ẹni tó bá support Sokoto air strike from Trump, ó ní they are stupid. Ẹ wo bá ṣe ń ronú. Ṣé ronú wá jọra? Nígbà tẹni tó stupid bá ń sọ fún èèyàn pé stupid, tí nǹkan tó ń ṣe tí ò dáa, tí ò rí pé kò dáa. Bitter truth ni ètò tiwa lórí ìkànnì wa. Ẹni tó bá pa ni kó má gbáyé mọ́, àbí kó náà máa gbáyé lọ́dẹ ni. My question is this: ṣé nígbà tí wọ́n strike ní Sokoto yẹn, ṣé wọ́n mú ìjọba Nàìjíríà pápá mọ́ra ni wípé ó gbọ́dọ̀ sign fún wa? Ṣé wọ́n ti di withdraw agreement ni? Torí bí Gumi ṣe ń jáde tó ń sọ̀rọ̀ kánmọ́kánmọ́ yẹn lórí ọ̀rọ̀ yìí kan náà, tó jẹ́ pé nǹkan kan náà ló ń sọ, àfi tó bá máa sọ èyí tó worst jù bẹ́ẹ̀ lọ. Ṣé kò ní nǹkan míì nínú? Ṣé kò ní ọ̀rọ̀ òṣèlú nínú? Gbogbo gbàlá mọ̀ béèrè, ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtijọba wọn, ṣé wọ́n máa continue láti gbógun ti àwọn terrorist pẹ̀lú nǹkan tí àwọn northerners tí wọ́n ń sọ àti ìbò 2027 tó ń bọ̀ lọ́nà? Ṣé tí wọ́n máa gbógun ti àwọn terrorist yìí, ṣé àsìkò ìbò yẹn ò ní kọjá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú láti fi tan àwọn ará bí pé ẹ dìbò fún mi ní gbógun tì yín? Ṣé tí wọ́n bá wá padà wọlé, ṣé wọ́n lè gbógun ti àwọn terrorist yìí mọ́? Ò ń béèrè o. Tí Fúlàní bá wá padà sórí ìjọba, àmì ẹ̀yà tó fẹ́ bọ́ bẹ̀, ẹ̀yà wo ló fẹ́ yọ wá kúrò nínú wàhálà? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency sir, Ọlọ́run ti rán yín, ó sì ti pè yín fún ìran yín. Ó ti fi àpẹẹrẹ ìlélẹ̀ fún yín pé kẹ́ ẹ gbé ìgbésẹ̀ ẹ sì ti gbé. Nínú ìwé mímọ́ wọ́n ní Lọ́ọ̀tì bojú wẹ̀yìn, ó dọ̀wọ́ ayọ̀. Ẹ ní dọ̀wọ́ ayọ̀, iyì ara yín kò ní parẹ́. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́. Ẹ má fi àjẹ́ndà ìbò tó ń bọ̀ wé ẹ̀mí àwọn ènìyàn. Ẹ má sinmi ìgbógun tì àwọn oníwà ìbàjẹ́ yìí. A sọ pé ẹ sinmi, ṣùgbọ́n à ń kókókó là ń rán fá. Bàbá ẹ má bínú, ẹ kì í ṣe adití o. Mo kàn lu ọ̀rọ̀ yẹn ni o. Àwọn bàbá wa, ẹ̀yin bàbá wa lẹ máa ń lò nígbà tí ẹ bá fẹ́ kéèyàn kan ó gbàgbé ọ̀rọ̀ kan
lẹ máa ń tẹnumọ́, àtẹnumọ́rọ̀ sì ní. Bàbá ìtó lè fún yín níyì kárí ayé nígboro gbogbo àgbálá ayé ni pé ẹ gbógun ti agbésùmọ̀mí tí àwọn èèyàn nígbàgbọ́ wípé kò sẹ́ni tó lè gbógun tì wọ́n. Ẹ gbógun tì wọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Amẹ́ríkà. Ẹ má wàá dé àárín ọ̀nà kẹ́ ẹ sọ pé ẹ ṣe mọ́. Ọlọ́run yàn yín láti kó ọmọ Nàìjíríà délẹ̀ ìlérí, ẹ sì ń gbìyànjú tàbá ní parọ́. Bó o lẹ́ ṣe kó wa délẹ̀ ìlérí. Àwọn pípù yìí believe pé orílẹ̀-èdè Nàìjíríà ti bàbá àwọn ni, wọn ronú kọjá abẹ. Ẹ̀tọ́ ni wọ́n ń gbà ni wọn ò ṣe mọṣẹ́ mi ìṣíjú kan dá màálù lọ. Ẹ̀tọ́ ìsákọ́lẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀yà yòókù ni wọ́n fi ń claim right gẹ́gẹ́ bí àwọn Niger Delta tí kọ́ọ̀sì tiwọn àti wọn ò jọra. Ìní ẹ̀ ṣe fẹ́ kẹ́ ẹ máa wá gbé àwọn kẹ́ ẹ wá wẹ̀ fáwọn, kẹ́ ẹ fọnu fún wọn, kẹ́ ẹ sàndí fún wọn tí wọ́n bá ṣègá tán, kẹ́ ẹ fọyín fún wọn tó bá possible. Wọ́n gbà pé ẹ̀tọ́ àwọn ni, ṣé ẹ̀tọ́ wọn ni? Tí kì í bá ṣe ẹ̀tọ́ wọn tó jẹ́ ẹ̀tọ́ gbogbo wa ni, tá a dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀, wọ́n Nàìjíríà ni wá. Ṣùgbọ́n tí wọ́n bá nígbàgbọ́ pé àwọn ò níṣẹ́ kankan ṣe, dandan ni kẹ́ fáwọn nílẹ̀ láti da màálù ní bísínẹ́sì tara tiwọn tí ò sí táàsì kankan tàbí àǹfààní kankan tẹ́ ń ṣe fúnjọba. Bẹ́ẹ̀ bá dá wọn káàkiri, tẹ́ bá rí àwọn màálù yìí tí wọ́n ń tà wọ́n bó ṣe pọ̀ tó, òmíì ní 50, òmíì ní 500, èló ní tax tí wọ́n ń san fúnjọba. Àwọn pípù yìí ni wọ́n máa condemn ọtí, ni wọ́n máa condemn gbá condemn àwo, tí wọ́n máa sá sí abẹ́ ẹ̀sìn. Tí ó bá wá sí ilé-iṣẹ́ ìpọtí lọ́dọ̀ àwọn ẹ̀yà yòókù táwọn yẹn ń san tax, allocation tán ń gbà gẹ́gẹ́ bí ìsàkọ́lẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà torí wọn ò níṣẹ́, wọn ò lábọ̀, wọn ò lọ léèwé. Wọ́n fẹ́ kankan la orí àwọn kan kówé sí, wọn bá tó lọ léèwé nú wọn, ó bá tún gbowó tó yẹ kó tọ́ sí gbogbo wọn akósápò. Àwọn olóṣèlú wọn kí ni wọ́n ṣe fún wọn? Jonathan dá àlùmọ́jèrè skul lẹ̀, bóyá ẹyẹ ló ń lọ ọbẹ̀ báyìí, bóyá ẹran ni. Kí ni wọ́n tún fẹ́? Tẹ́ ẹ bá wá ṣe dédàjì ọ̀nà, tẹ́ ẹ ṣe tán, torí pé orílẹ̀-èdè ò láǹfààní kankan tó ń jẹ láti ara àwọn ará bí lẹ́yìn kan dá wàhálà sílẹ̀, kan kidnap, kan jíyàn gbé, kan lọ kọ́ àwọn ọmọ iléèwé, kan kó àwọn èèyàn sí ìpayé keke, kan dá ìbẹ̀rù ìjayà sílẹ̀ nínú ìlú tí bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu tẹ́ ti jẹ́ olórí. Àkọsílẹ̀ ń wà, ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìfipábánilòpọ̀ inú ìran wọn ló wà. Ṣé àwọn ni wọ́n ní orílẹ̀-èdè yìí? Kí lẹ rò sà? Èwo lẹ fẹ́ mú nínú kẹ́ gbógun ti agbésùnmọ̀mí tàbí àjẹ́ndà èyí tọ́lọ́ ń bá ran yín láti wá ṣe? Ní máa bá báyìí lọ o. Bẹ́ẹ̀ bá gbà wá tán pátápátá, Ọlọ́run rí yín. Tó bá wà ní kápá yín láti gbà wá tán pátápátá, tẹ́ ẹ bá ṣe, ẹ̀san ẹ̀ wà. Tó bá dẹ̀ jẹ́ kejì náà lẹ fẹ́ mú, tí security sì tẹ̀síwájú, tẹ́ ẹ lo àkókò yín láti jẹ iṣẹ́ tí Ọlọ́run rán yín, gbogbo ẹ̀ náà ló lẹ́san. Àwa fẹ́ràn yín, la fi ń sòdodo ọ̀rọ̀ yìí, bitter truth ni fẹ́ni tó bá fẹ́ gbọ́. Ẹni tí ò bá bá lára mu yóò mú wa bí ọ̀tá, kò ní jókòó kó yẹ̀ wò. Jésù ò pẹ́ láyé o, not period ní àkọsílẹ̀, ṣùgbọ́n orúkọ rẹ̀ tàn kálẹ̀ káàkiri ayé, ètò ṣe láyé ń sọ. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam
ọmọ ọdún mélòó ni ọdún mélòó ló fi jẹ iṣẹ́ orúkọ rẹ̀ tàn káàkiri àgbáláyé bó tiẹ̀ jẹ́ pé àwọn kan sá sí abẹ́ orúkọ ẹ̀ àti orúkọ ẹ̀sìn kejì náà olórí ẹ̀sìn kejì náà àwọn tó fi ń ṣiṣẹ́ rí wọ́n fi ń ṣiṣẹ́ rí ṣùgbọ́n àwọn ìran kan sá sí abẹ́ orúkọ rẹ̀ láti fi máa ṣiṣẹ́ ibi. Mi ò fẹ́ máa tú ọ̀rọ̀ ẹ̀sìn lọ títí ẹ má jẹ́ káyé rí i pé bóyá nítorí pé ẹ jẹ́ mùsùlùmí tàbí muslim ticket ló ń fìyà jẹ àwọn kan tàbí ló ń fa insecurity. Agenda on fighting terrorism. Ṣé ẹ nígbàgbọ́ pé wọ́n ní kò sẹ́ni tó lè fight terrorism? Àbẹ́ ẹ̀ nígbàgbọ́ Trump ṣe o àwọn ìlú kan wà àwọn àgbà fún terrorist o. Ẹ mọ̀ wá jẹ́ kọ́rọ̀ ìwú dìgbà tó bá bí ibi táwọn ará bí ń gbé lọ tí wọ́n rò pé àwọn làwọn lórílẹ̀‐èdè. Ẹ mọ̀ jò dìgbà tó bá fẹ́ máa dàbí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí òṣèlú. Ìtó lè mú ká mọ́ lè fight terrorism yìí délẹ̀ báyìí níbi tá ẹ bá dé tá a dẹ̀ rápẹ̀rẹ̀ pé ó rọrùn láti fight terrorism irú ẹ̀ ní Trump ṣe. Nǹkan tó lè dẹ̀ lè fà tó lè dá dúró kò kọjá ọ̀rọ̀ òṣèlú agenda bóyá wọn ò ní dìbò fún mi. Wọ́n á trust yín mọ́ o pẹ̀lú ìgbésẹ̀ tí Trump ti gbé ní Sokoto. Tẹ́ ẹ bá rò wípé tí wọ́n bá ní kán mú ta ni wọ́n fẹ́ dìbò fún ìlàfi ní ẹni tó bá ṣetán là á kíkú iṣẹ́ o ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́. Ẹ má jẹ́ wọ́n tàn yín tí wọ́n bá ń sọ nǹkan míì lójú yín ìyẹn àwọn olóṣèlú wọn àgàgà àwọn tó wá láti Sokoto ṣẹ́dá àwọn Sokoto cavate yẹn wọ́n ń sọ nǹkan míì lójú yín ni tí wọ́n bá ní loyalist yín làwọn irọ́ ni. Ìtẹ́ ti wá mọ̀ kí ló dé tẹ̀jíṣẹ́ tọ́lọ́run náà yín. Ọlọ́run á dúró fún wa á gbèjà wájà but ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Nàìjíríà tí bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí bàbá dáadáa bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá mix ẹ̀ lásìkò yìí kí ló lè ṣẹlẹ̀? Ṣáwọn ará bí ọmọ dúró dè wọ́n 2027 kí ni bàbá fẹ́ fi tù wọ́n lójú lẹ́yìn air strike tó ṣẹlẹ̀ ní Sokoto? Ṣé air strike yẹn ti stop nìyẹn? Ṣé ìgbógun ti àwọn terrorist ti stop nìyẹn? Wọ́n ti bẹ̀rẹ̀ o. Èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo àpẹẹrẹ burúkú ni o. Màá tún padà sọ fẹ́yìn gómìnà wa yòókù pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti gbé ìgbésẹ̀ tó dáa lórí ọ̀rọ̀ àwọn aṣọ́gbó. Adẹ̀gbọ́ pé ìpínlẹ̀ Kwara ti ní àwọn tiwọn. Kí lẹ̀ ń ṣe ẹ̀yin yòókù? Ọlọ́run á bá yín ṣe o. Á bá wa ṣe àdúró tiwa o. Ojú òní tiwa o. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa Ọlọ́run wa mú yín délẹ̀ ìlérí. Bọ́lọ́run bá wí pé òun dé kò sẹ́ni tí ó gba 2027 yẹn lọ́wọ́ yín o. Ìyẹn ò dẹ̀ sọ pé kẹ́ ẹ má jẹ iṣẹ́ tọ́lọ́run rán yín. Bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run mọ̀ jù wá lọ. Ó rí 2027 jù wá lọ. Ìta bá ṣe léni ọ̀rọ̀ tán ní lọ́la. Ṣéun Agboola lórúkọ tèmi. Chief Bukẹ wọ́n nànú lè gí wa Aláròyé Ààrẹ àfìdíjagun ọ̀rọ̀. Bàbá Káráfúyẹ́ tí jẹ́ jùgbà máa sà Pastor Skele tí èlélẹ̀ àwọn èèyàn ní wò bí ẹ̀jẹ̀ àwòrè o.